àbí o. ilé kéwù Yorùbá la wà ẹ bá wa sọ fún wọn kó wà yẹn kó dùn àwọn. àbí o. àbọrúbọyè ṣé ògbólé ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni a gbọ́ yín Àwa náà. náà ṣe ń ṣe inú iṣẹ́ ẹ kú Allah ètò ni. ilé Ìyá kéwù mi la gẹ́gẹ́ wà bẹ́ẹ̀ ilé ṣe kéwù sọ. Yorùbá la wà kí ló wá ń dùn wọn báyìí. Àwa náà ṣe inú iṣẹ́ Allah ni. À ń ran mínísítírì ànábì lọ́wọ́. À ń kún wọn lọ́wọ́. ahẹ́ ilé kéwù la wà kẹ́ ilé kéwù la wà kó má yẹ kó dùn àwọn ilé kéwù la wà ilé kéwù Yorùbá àwọn Yorùbá kan kẹ́kọ̀ọ́ ká Kùránì fún wa ní Yorùbá ni. Ohun class captain wa mò ń gbọ́ yìí. ẹjọ ẹ̀kọ́ kọ́ Kùránì Yorùbá ni ẹ kú iṣẹ́ o. ẹ̀yin ogún ànábì ẹ̀yin ogún ànábì sílẹ̀. Ohun class captain wa mò ń gbọ́ yìí. Ohun class captain wa. Àbọ̀rọ̀ àbọ̀yè class captain wa. àbọrúbọyè ìyá mi ẹ kú ètò. Ògo àtọ́ yes ma. Ẹ káàbọ̀ ma. Ẹ káàbọ̀ ma. Bàbá wa Dave tó láwọn fẹ́ kọrin fún wa ó yẹ wá bá wa kọrin fún ànábì ẹjọ ká rẹ́kọ̀dì. tó bá ti bá wa kọrin tó sùúrù a máa lè sọ àlùkùránì kalẹ̀. aláṣẹ bíi fàlejò ó ṣe fónílé kó tó lọ ó ṣe alámàmá ṣe bí o aláṣẹ bíi fàlejò ó ṣe fónílé kó tó lọ. That's it ma. ẹ ṣe gan bàbá wa ànábì olóko dógidógi ó lè olóko dógidógi ẹlẹ́pọ̀n jẹ̀díjẹ̀dí. alọ́kọ́lọ́ ń kígbe Alọ́kọ́lọ́ ń kígbe. ọ̀kẹ́ jàgùn Oh, Allah ti finish already ó ti finish already. kò sí agẹ̀sìnkò nǹkan gidi kan tálà ṣe tá a fẹ́ sọ pé ó ṣe torí ó kàn ó kó ìdààmú ó kọ ẹ̀yìn fámìlì síra tẹ́bálẹ̀ ń ṣe mùsùlùmí sí ẹni tí ò bá ti ṣe mùsùlùmí kan lọ́ọ́ pa oníjàgídíjàgan ni Allah kì í ṣe ẹni tó fẹ́ àlàáfíà ọ̀tá àlàáfíà ni that's number 1 point ọ̀tá àlàáfíà ni Allah ọ̀tá àlàáfíà. Number 2 olóko dógidógi ni kò sí nǹkan tí ò lè dó lè dóbọn kò sí nǹkan tí ò lè dó pẹ̀lú pọ́nrán tó lọ́ tó dàbí tí pẹ́pẹ́yẹ tó wà lábẹ́ yẹn kò sí nǹkan tí ò lè gbé wọ̀ that's number 2. Number 3 ẹ̀mí èèyàn ò jọ lójú àwọn ẹ̀mí kò ká ìgbésí ayé àwọn èèyàn sí iṣẹ́ ó gbogbo wàhálà tó kó wá bá wa nílẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan káàkiri orílẹ̀ àgbáńlá ayé ni wàhálà yẹn ti wà sí náà ti ń against àwọn Islam sí kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan is everywhere láti against wọn kò sọ oníjàdíjàgan ni wọn ń ṣe ẹni tó fẹ́ àlàáfíà ẹ̀sìn wọn ìṣẹ̀sìn àlàáfíà ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn tipátipá bóòbọ̀ pápò bòòbù lẹ́sẹ̀ kò sí nǹkan tó fi yàtọ̀ sọ lóṣèlú bóòbọ̀ bù lẹ́sẹ̀ lẹ́sìn wọn anybody tó bá ti lóòṣù pẹ̀lú wọn báyìí wọn àdé lẹ́mí ìdáríjì wọn ṣe tó máa lẹ́mí ìdáríjì tẹ́ bá ṣẹ̀ wọn in the next 10 years ẹ má rò pé ó ti tán bẹ́ẹ̀ wọ́n máa revenge o wọ́n máa gbẹ̀san o ẹ bá bẹ̀rẹ̀ bá rò pé ó ti tán in the next 10 years ó máa gbẹ̀san. So mo fẹ́ sọ nípa Allah nìyẹn o. ṣé nǹkan tẹ́ ẹ sọ ń sìn bàbá kan tó wá sọ̀dọ̀ wa lánàá ó sọ̀rọ̀ yẹn bọ̀ ọ̀rọ̀ yẹn hot so mi wá fẹ́ ẹ mọ̀ ṣe é pété ọ̀bá ń sọ̀rọ̀ náà èèyàn máa wà psychological a máa fi read ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ ó sọ̀rọ̀ kan wọ́n sọ pé wọ́n mú Tani Olohun ó wá ní àwọn ọ̀rọ̀ tẹ́sán ló jẹ́ kí sọ̀rọ̀ yẹn o àwọn bá kíìpù ẹ̀ ní mo gbọ́ statement yẹn bọ̀ mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́. wọn dáríjì yan wọn dáríjì yan ọ̀rọ̀ tá à ń sọ lọ yẹn ó ti hot so tí bá gbé yẹn wọ lébẹ̀ yẹn ó máa divert wa kúrò ní nǹkan tá à ń sọ lọ. wọn dáríjì yan tẹ́ bá ti ṣẹ̀ wọ́n ó lè lò títàn in the next 10 years ó máa revenge wọn dáríjì yan wọn lẹ́mìí dáríjì. lọ́wọ́ tá a wà yìí kò sí nǹkan kan ìgbà kan téèyàn àdẹ̀fẹ̀ wọn mọ́ ẹ̀sìn tiwa ìṣẹ̀ṣe tiwa òun la gbé sọ́wọ́ òun la gbé dání torí káwọn tó kẹ̀sìn orí burúkú ìdé ìṣẹ̀ṣe la mọ̀ ìṣẹ̀ṣe la ti ń ṣe kó tó ná kẹ̀sìn orí burúkú lé wọn lọ́wọ́. ayé àbújá náà lè máa ṣe gbogbo oṣù tó ń sọ bọ̀ nísìnyí ojú ti là ń sìn bèbí ti ṣẹ́jú ayé digital làwọn àǹsìn àti kò láyé analog náà sì ń lò ní Nàìjíríà but níbi táwọn àǹsìn digital ni ojú táyé ni sọlọ́fà dìbò gbogbo tó ń ṣẹlẹ̀ yìí so Allah ó máa ṣe bí o Allah ṣe bí fàlejò ó ṣe fónílé kó tó lọ ibi ló ṣe throughout his life ibi ló ṣe kò sí kankan tá a fẹ́ ṣe pé gẹ́gẹ́ bá ló achieve. ẹ jẹ́ ká mú orin yẹn ó lè
olè alọ́kọ́ ló ń kébé bìrì ní ọ̀kẹ́ o orin yẹn jẹ́ ẹ̀dùn wọ́n ròrin yẹn kọ wọ́n rí kọ máa ṣe bí fàlejò ó ṣe bí fónílé ó dẹ̀ wọlé bẹ́ẹ̀ yẹn o aláàmọ́ máa ṣe bí fàlejò ó ṣe bí fónílé kó tó lọ alọ́kọ́ ló ń kígbe bìrì ní ọ̀kẹ́ o jàgùdà aláàmọ́ máa ṣe bí fàlejò ó ṣe bí fónílé kó tó lọ. a máa kọrin fún bàbá ìkò tí mọ̀ gangan. Sorry, yes. Sorry, yes. Àbí báwo lẹ ṣe rọrin yẹn sí orin yẹn lọ? Mo ní sorry, yes. That's good. Yes, good. Alọ́kọ́ ló ń kígbe bìrì ń dí ọ̀kẹ́ o jàgùdà. Aláàmọ́ máa ṣe bí fàlejò ó ṣe bí fún nílé. Ó tó lọ. Ó máa ṣe bí o. Àlà ṣe bí fàlejò ó ṣe fún nílé kó tó lọ. Ó lọ igbó ìyẹn ń ta. A ti kúrò lórí sáyẹ́ǹsì ìsọnù. Ẹ kú ètò látàárọ̀. Gbogbo ẹ̀yin mo ń wo torí pé mi ò ráyè wọlé mo jáde mo ṣe ìwálé ráyè send request mo ti wà lórí request bọ̀ bóyá kí nìyẹn ò lọ bóyá kò active mọ́ mo ṣe wá jáde mo tún wọlé padà mo ṣe wá tún send request again lẹ́fi rí yẹn ẹ kú ètò látàárọ̀ gbogbo kò sí irọ́ làwọn muslim gbé dání wọ́n wà violent àwọn tí Yorùbá tọ̀dọ̀ wa máa ń wò gan pé they are very very violent people wọ́n wà violent ẹ máa support àwọn àtọ̀húnrìn ìwà àwọn Fúlàní àwọn èdè Lárúbáwá tẹ́ ń sọ ẹ fẹ́ sọ èdè tiwa ìtẹ́jẹ́ culture tiwa fẹ́ sọ sígbó ibo náà ti ń ṣe bẹ́ẹ̀ ẹ wá ní àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn wọn mọ̀ tán ṣe mọ́ iṣẹ́ sí làgbà gbogbo àwọn ilé tán gbé wọlé ẹ̀sìn Christian ẹ̀sìn Muslim yìí ẹ̀sìn àjèjì ni ẹ wá fẹ́ fi kanta gbogbo ẹ̀sìn tó ti wà nílẹ̀ tiwa táwa ti ń lò ẹ ṣe mọ̀ pé kí ni ẹ̀ àfẹ́ ti Yorùbá nation nítorí ń ṣe yẹn àfẹ́ ti àwọn people ló ń jẹ́ kí Yorùbá nation ti bọ́ sí o táàbà ọ̀pọ̀lọpọ̀ tí ò bá mọ̀ báyìí kan mọ̀ nínú àwọn Muslim yẹn àwọn Muslim yìí ló jẹ́ kí Yorùbá nation bọ́ sí àwọn tó jẹ́ àwọn ní wàhálà táwa ló sì kó wá sínú ẹ̀ àwọn Muslim yìí ni àwọn lè sù tó wà nídìí kíní tó wà jẹ́ kí kíní ẹ̀ ti bọ́ sí àwọn Muslim yìí. Ajogun ni wọ́n ń ṣèṣù ajogun ni àwọn kẹ. wọ́n ní ò jẹ́ kí kíní ọ̀rọ̀ Yorùbá nation kò ti bọ́ sí o wọ́n lè jésù láyé. àwọn tó jẹ́ lídà Yorùbá lè sọ fún wa pé oníkálukú ló ní ẹ̀sìn titi ẹ̀ Muslim ní titi ẹ̀ Christian ní titi ẹ̀ oníṣàṣì máa ṣe tiwọn kò sẹ́nìkan tó máa dé ẹnìkan lọ́sùn bẹ́ẹ̀ fẹ́ gbà ẹ̀ fẹ́ kẹ́lẹ́bọ ẹ̀ fẹ́ káwọn yẹn ṣe kíní tiwọn mọ́ Ìlọrin tó ṣẹlẹ̀ ńlọrin báwọn náà fẹ́ ṣe àwọn sacrifice kan nílọrin wọ́n ní wọ́n jẹ́ kọ́ ṣe àwọn mùsùlùmí yìí náà dìde àwọn yìí náà dìde kí ló ń ṣe yín tẹ́ ẹ̀ fẹ́ àlàáfíà ṣé báwọn Fúlàní ṣe ń pa wáyé só dáa ni ṣé bá ṣe ń pa wáyé ó tẹ́ yín lọ́mọ ṣe ń pa wáyé ni wọ́n ní kó ṣe àwọn nǹkan sí gbogbo ilẹ̀ Yorùbá tó pé káwọn pípọ̀ ìwọ́n tó bá tẹ̀ fẹ́ gbọ́wọ́ kọ́ wọ́n lè ká wa ẹ̀ jẹ́ kọ́ ṣe só bá ṣe ń pa wáyé dáhùn ìpò tẹ́ yín lọ́rùn inú yín dùn sí àwọn táyà dẹ̀ ń sọ pé mi ò mọ̀ nǹkan báyà dẹ̀ lọ́pọ̀lọ́ tẹ̀ lè máa rò níṣá àwọn tẹ̀ ń dúró dè tẹ̀ ń wò tá a bá rí lọ́dọ̀ wọn náà máa pa yín ni kò sọ ẹ̀sìn tí wọ́n rí bí original sí ti wọn àwọn táyà ń pè lára yín tẹ́ bá rí táwọn pípọ̀ bá wá síbí they don't want to know bóyá wọn fẹ́ mọ̀ bóyá Muslim bóyá Christian anybody tó bá rí náà máa pa yín wọn fẹ́ wọn ní bí léèrè pé ṣé Muslim wọ Christian wọ anybody tó bá rí náà máa pa yín yẹ́ ẹ̀ ṣe wá ń ronú jinlẹ̀ àwọn ẹ̀ máa support ẹ wá ń fi èdè àṣà ti yín sílẹ̀ ẹ lọ mú èdè Lárúbáwá òun lè wá gbé ní bàádà sọpọ lọ́wọ́ à ń bẹ̀ ṣá kó sọpọ lọ́nu gbogbo tẹ́ ń ṣe ẹ̀yin mùsùlùmí kò sí ẹ̀yin mùsùlùmí àwọn mùsùlùmí kan wà tán ṣe láti kúrò torí wọ́n pé o ṣùgbọ́n àpò àtẹ́pọ̀ lọ́wọ́ ti sùn wọ́n ti forí lálẹ̀ wọ́n ti forí gbálẹ̀ so they cannot think straight anymore ọpọlọ wọn ti dógùn tí wọ́n lè reason bí nǹkan ṣe ń lọ yìí nílẹ̀ Yorùbá we nobody is happy àwọn ṣẹ̀ṣẹ̀ ní ṣé tí wàhálà bá dé ń sí táwọn Fúlàní bá bẹ̀rẹ̀ wàhálà wọn ṣe Quran àti Bible fẹ́ fi kojú wọn so lè fẹ́ kó síta lójú AK-49 AK gbogbo pẹ̀lú àwọn kan jà oríṣiríṣi tó wà lọ́wọ́ wọn yẹn so la fẹ́ fi kojú wọn àwọn náà máa képe tó wà náà ìbádélé kí sí àwọn oníṣẹ̀ṣe ni àwọn lè gbógun tì ẹ̀yin tẹ́lẹ̀ gbógun tì yẹn náà gbogbo àlà nǹkan kan tẹ́yìn bọ̀ ẹ̀sìn ẹ̀ náà la rí dógi dópẹ̀ náà ni ẹni tó fẹ́ ọmọ ọdún mẹ́fà sọ́pọ̀ lọ́wọ́ àánú kan tó ṣe ó fẹ́ ọmọ ọdún mẹ́fà ó wá dọ ọmọ ọdún mẹ́sàn-án ó bẹ̀rẹ̀ sí bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ̀sìn yín ẹ̀ ní story àwọn leaders tẹ́ ń pè láàlà wọ́n ní story tó dáa wọ́n ní tàn tó dáa wọ́n ní ẹ̀yin lẹ́kọ̀ọ́ dẹ́mọ̀ àwọn kan ẹ̀yin lẹ́kọ̀ọ́ dẹ́mọ̀ àwọn kan ẹ̀jẹ̀ ya yín ní brain
Yoruba land is for everybody. It's for everybody. It's for everybody. Yoruba land is for us, for everybody. We have every right. Láti sọ pé nǹkan báyìí la fẹ́ ń bẹ̀. Àwọn la ní tá a bá sọ pé ìṣẹ̀ṣe la fẹ́ kó wà ń bẹ̀. Torí àwọn náà fi pínlẹ̀ Yorùbá nìyẹn. Ìbò ẹlẹgbẹ́sìn ti ń dé. Tẹ́ẹ̀fù la fẹ́ jẹ́ kán gbádùn mọ́. Little thing báyìí máa dìde ọ̀tẹ̀. Little thing báyìí máa àmọ̀tẹ́kùn tán náà dáńgbà yẹn náà wà láyìn náà pọ̀. Ẹ dìde yín Mùsùlùmí náà lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ wàhálà lẹ́lẹ́ẹ̀fẹ́. Kí ló ń ṣe yín? Ẹ jẹ́ ọ̀tá lọ síwájú. Yorùbá nation ẹni náà lẹ́wà ń díẹ̀ tẹ̀jẹ̀ kó ṣeé ṣe. Àwọn pípò dẹ̀ pa wá. Lójoojúmọ́ wọ́n dẹ̀ pa wá. Àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí pa wá. Wọ́n bẹ̀rẹ̀ sí pa wá lójoojúmọ́. Àwọn ń dìde ogun sí wa up left and right. Àwọn ò la fẹ́ képe tó bá di gbàásùgbò sí ṣe Kòránì àti Báíbélì ṣe máa kó síta lè máa fi kojú wọn. Àníyàn mo fẹ́ káwọn èèyàn kán bá ní dáṣà àníyàn báyà tó bá di gbàásùgbò sí Kòránì àti Báíbélì fẹ́ fi kojú wọn. Ìṣèbí question kán bá mi dáhùn yẹn question yẹn bóyá ní nǹkan mi tó dẹ̀ fẹ́ lò bóyá Báíbù àti Kòránì fẹ́ kó síta lọ́fẹ́ fi kojú àwọn pípò tó bá bẹ̀rẹ̀ wàhálà wọn. Ẹ mọ̀ pé orí gan padà la wà nílẹ̀ Yorùbá orí gan padà la wà lórí ilẹ̀ Yorùbá táwọn ṣẹ̀ṣẹ̀ ò bá dìde àwọn ò la fẹ́ sáré képe tó bá tí wà náà bá délẹ̀ tán ẹ bá lẹ ẹ gèsì àwọn tó lè gbà wá so ẹ fẹ́ kọ́ pa wá ẹ fẹ́ kọ́ pa wá ni ọlọ́ọ̀dẹ ní fún yín ṣe ẹ lẹ máa fẹ́ẹ̀lì gbogbo ẹni tẹ́ bá ní Yorùbá ò ní dúró ẹ máa forí lébi Lárúbáwá bí tẹ́ bìlọ́ǹgì sí ní bẹ́ẹ̀kàlẹ̀ bìlọ́ǹgì sí ẹ máa kóra yín lọ bẹ̀ náà ní gbòbáyá torí ẹ lè dúró nílẹ̀ Yorùbá ẹ ní fìrọ̀ gbélẹ̀ Yorùbá tẹ́ bá ní ìdíje ogun sílẹ̀ Yorùbá kò sí lè inú yín ẹ̀yin Mùsùlùmí jàtijàti tẹ́ máa fìrọ̀ gbélẹ̀ Yorùbá igbó rere lẹ́ máa wọ lọ Saudi dẹ̀ ní igbó tẹ́ máa forí lé. You don't continue. Everybody's tired. Everybody's tired of you. Guys, ẹ máa kọ̀ kọ́ọ̀sì wàhálà. Unnecessary wàhálà kẹ́kẹ́ máa kọ́ọ̀sì ẹ̀ lórí ilẹ̀ Yorùbá. Wà violent but àwọn Muslim tó wà láàrin yín tó wà nílẹ̀ Yorùbá ń sìn wọ́n ti àti ní gbogbo ìwà madness tó ń wù everywhere. Ìwà madness. Ṣé ẹ̀ lọ́pọlọ ni? Ṣé ẹ̀ lọ́pọlọ mọ́ ni? Gbogbo aláwọ̀ láti Muslim background. Ibi tí mo sọ̀rọ̀ mo wá láti Muslim background náà. Ṣùgbọ́n ẹ̀ lè my mom is from Muslim background. Wọ́n yìí tẹ́ she don't want gbogbo wà tán wò àwọn bá wọn wà dàtijàti yẹ kí máa gèsì oníṣẹ́ no wọ́n kí ló ń ṣe yín oníkálukú Ọlọ́run ti pín kínní lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ti ṣe ojú ọ̀run tẹ́ yẹ́fù láì farakanra Muslim wà láàyè títí ẹ̀ Christian wà láàyè títí ẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ náà wọ́n wà láàyè tiwọn náà àwọn oníṣẹ̀ṣẹ̀ ládẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ àwọn làgbà àwọn ló fìdí gbogbo wa gbogbo ẹ̀wọ́ tó wé àgbo wà á mú àgbo kékeré gbogbo iná fi tó gbogbo wa dà ẹ̀ wá dìde ṣé òun jẹ wédú ni ṣé kì í jẹ láni ṣé kì í jẹ ẹ̀fọ́ ni gbogbo kìíní kì í ṣe ṣẹ̀ṣẹ̀ ṣe ni àbá kì í jágbádùn ìwà náà mọ̀ ọ́ ṣe mọ́ ẹ wá ní ẹ̀sìn lábáwọ̀ ẹ̀sìn àtọ̀run níwà tó gbélé lọ́wọ́ yẹn lẹ wá fẹ́ máa fi kí ló ń ṣe yín ó bẹ́tà ẹni tí ó bá ti mọ̀ pé ilẹ̀ Yorùbá sùn nínú ẹ̀yin Muslim yìí játijàti kẹ́ ẹ forí sísá kẹ́ lọ máa gbé bẹ̀ kẹ́ lọ ibi tí wọ́n ti máa ṣe dùn lọ́rùn kẹ́ lọ máa gbé bẹ̀ ẹ kó ètò mà. ẹ ṣe gan bàbá wa ibi tí mo gbé tí. wọ́n sì máa padà dùn wọn lọ́rùn ìyá wa ẹ mọ̀ bóyá gbogbo yẹn náà ló ń ṣẹ̀rù bà wọ́n wọ́n ti gba owó lọ́wọ́ Saudi débi pé táwọn yẹn bá rí i pé wọ́n ṣiṣẹ́ owó wọn bóyá tí kọ̀ọ̀kan wọn bá ti ń lọ sí Mẹ́kà yẹn náà máa yí kúánà wọn síbẹ̀. Yes. Ibi tó sì máa padà gbẹ̀yìn sí nìyẹn. tó máa ń di wọn ni torí wọn ni wọn ráyè ọpẹrẹtì lẹ́yìn nígbà tó máa ráyè ọpẹrẹtì lẹ́yìn Yorùbá tó máa ń di wọn nìyẹn. tó máa ráyè ọpẹrẹtì lẹ́yìn Yorùbá tó máa ń di wọn nìyẹn. because owó kílẹ̀ ń gbà bá lẹ ṣe máa gbowó láti máa gbẹ́sìn àwọn yẹn ga tí ò bá ṣe pé lórí burúkú ni wọ́n ẹ̀ ń gbowó ẹ̀ fi ń gbẹ́sìn àwọn yẹn ga. lórí burúkú ni wọ́n. èmi sì wo ẹ máa lọ síbẹ̀ tẹ́ pàwọn èèyàn á ní àwọn òrìṣẹ́ owó tẹ́ gbà o àwọn èèyàn yín àwọn ń gbọ́ lórí social media o tí wọ́n máa yí kú àná yín síbẹ̀ á ṣe Èdùmàrè bó ṣe bá rí nìyẹn o. wọ́n máa dún wọn lọ́rùn síbẹ̀ ni wọ́n máa dún wọn lọ́rùn síbẹ̀ ni mẹ́rin ló lọ sí Mẹ́kà ní wọn tó ń padà. àwọn ò ní kú gbì ẹbí wa ò jẹ́ gbì o ẹbí wa ò ní kú gbì tó ráwọ̀ àpòwó. mẹ́rin ló ń lọ síbẹ̀ tó ń padà nú wọn mẹ́rin ló ń padà nú wọn tó máa lọ síbẹ̀ mẹ́rin ló ń padà nú wọn. ọdún tó ń fa orí wọn tó ń fa làákàyè sílẹ̀ tó ń gbé orí òfò wá sí padà wálé kí ó lè jẹ́ kán wọn mélòó ló tiẹ̀ ń padà wálé láti Mẹ́kà yẹn tó bá lọ Mẹ́kà yẹn mélòó ló máa padà nù wọn gbogbo àwọn tó bá lọ kọ́ bá máa pè lọ́wọ́ ìpè padà wọ́n kì í gbé padà tó bá máa padà. bẹ́ẹ̀ni. yes and every year dẹni every year ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ tí ìdá orí dúró náà pé nítorí ẹgbẹ́ sọ́wọ́n yẹn kò sọ náà bẹ́ẹ̀ irọ́ lẹ gbé dání pé eré lẹ ló ń bọ́ eré lẹ ló ń forí balẹ̀ níbi tẹ́ ń lọ eré ní. ṣáwa mọ rízì bàbá
ṣá mọ reason tó yẹ pé wọ́n fi ń fowó sponsor àwọn people yẹn bóyá àwọn ló yẹ kó máa kú ikú táwọn àjèjì ń kú yẹn bóyá torí ẹ̀ náà ṣe ń fowó sponsor wọn pé kó máa bá wọn káwọn èrò wá síbẹ̀ nígbà bẹ́ẹ̀ tó ni bá di pé rò ó lọ́mọ́ ń sìn bóyá wọ́n máa wá bóyá wà ní fi wọ́n wà ní ṣùgbọ́n fi ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà ní fi ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà tó ṣẹlẹ̀ ń sí nílò. kì í ṣe UK nìkan náà ti dìde kì í ṣe all over the world ni o náà ti dìde kì í ṣe àwọn ní Islam yìí kì í ṣe gbogbo náà ti dìde wàhálà tí wọ́n mọ̀ pé ní jàgídíjàgan ni wọ́n bẹ́ẹ̀ni everywhere ni o. ìlú tí aáyán bò wọ́n àwọn èèyàn wò tí ẹ lè ronú sùn yẹn pé kí ló lè fà á tí irú kíní ìṣẹ̀lẹ̀ ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá tí wọ́n rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Ah, ẹ̀sìn tẹ́ ń ṣe tí inú àwọn èèyàn ò dùn sí tó yẹ pé ẹ wà violent tẹ́lẹ̀ oníkálukú ló máa ṣe tiẹ̀ ẹ kàn dé wá rí àwọn oníṣẹ̀ṣẹ̀ wá rí wọn lẹ́lẹ́bọ ẹbọ tó ń ṣe tó fi ń gbà wá sílẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn kílẹ̀ ní lọ́tẹ̀ lè fi gbà sílẹ̀ báyìí kílẹ̀ ní kólà lọ́yìn tẹ̀lé fi gbà ẹ̀yin Muslim kílẹ̀ ní lọ́tẹ̀ lè fi gbà sílẹ̀ báyìí ó ju Quran àti tẹ̀síbíà kílẹ̀ ní kó káàkiri ṣé ìlẹ̀ fẹ́ fi gbà ní kalẹ̀ ṣé ìlẹ̀ fẹ́ fi gbà wá kalẹ̀ tó wá di gbàsgbòs sísìn àwọn oníṣẹ̀ṣẹ̀ ló máa dìde àwọn ilẹ̀ wá dìde ogun sí kílẹ̀ kó máa ń di láìfù tí ń gan lẹ́yìn Muslim jàtijàti ẹ̀yin ẹlẹ́sìn àkàtàkìtì ẹ̀sìn. Olódùmarè ò tiẹ̀ ní jẹ́ kán jagun lọ́dọ̀ wa wọ́n á lọ jagun níbi tán ti kọ́ ogun náà ní ilẹ̀ wọn náà ti ní múra àwọn ò ní para wa nílẹ̀ wa àwa máa pọ̀ sí àwa máa kó àmà tọ́ ni àwọn náà máa lọ para wọn lọ́hùn. sẹ́wọ̀n pé àwọn Fúlàní dọ̀là báyìí wọ́n sì ń tírẹ́tì pé àwọn máa jà lẹ́yìn wa wọ́n sì ń tírẹ́tì tọ́ bá láwọn ọjà pé àwọn fẹ́ lọ irọ́ náà pa. àwọn agbárùmọ̀lẹ̀ ò ní gbà wọ́n láàyè wọ́n máa para wọn. irú wọn yẹn bẹ́ẹ̀ dẹ́ni táwọn yẹn bá délẹ̀ Yorùbá àní rí wàhálà tó bá délẹ̀ Yorùbá àwọn làwọn Mùsùlùmí máa sọ̀pọ̀tì pẹ̀lú wọn bìlí pé ẹlẹ́sìn kan náà làwọn tí ò dẹ̀ sọ̀pọ̀ lọ́nù kínní yẹn bẹ́ẹ̀ni ṣùgbọ́n nígbà lágbára Èdùmàrè àwọn náà máa para wọn. àṣẹ Èdùmàrè. àwọn lonídà àwọn náà máa yọ ọ̀dà síra wọn. yóò sí ọpọlọ kankan bẹ́ẹ̀ bó ti wọ́n mọ̀ pé ọpọlọ ní tẹ́lẹ̀ sọ pé ọpọlọ kankan ní tí ò sọ nílẹ̀ Yorùbá wa máa pọ̀ sí. àwọn tí wọ́n rí bí ẹlẹ́sìn gidi wọ́n rí bí ẹ̀sìn tẹ́yìn ṣe Muslim nílẹ̀ Yorùbá bí ẹ̀sìn gidi lẹ́yìn ṣe wọ́n rí bẹ́ẹ̀ ní nọ́ọ̀tì wọ́n dẹ̀ níbẹ̀ ní Saudi àwọn tó ń pè ra wọn aláàjì yìí àlejò ni wọ́n ní Saudi àlejò ni wọ́n bẹ̀ yes wọ́n rí wọn bí kíní àlejò ni wọ́n tó ń pè ra wọn aláàjì tó kò sí ẹ̀ tó ń pè ra wọn tó má dé tán àlejò ni wọ́n ní Saudi ní nọ́ọ̀tì wọ́n rí Muslim yín bíi Muslim gidi nílẹ̀ Haúsá tí wọ́n ní wọ́n rí superior tí wọ́n rí superior ẹ̀ẹ́dẹ̀jà ká yára wa lọ́pọlọ náà ẹ sáà ń bó sì káàkiri ẹ ń dàlúrú káàkiri èyí tí ò sí kankan bẹ̀ ńgbà tó bá ń bá yín fà á ńgbà tó gbogbo yín bá ń bá yín fà báyìí ọ̀pọ̀lọpọ̀ nílé lọ sí Saudi ibi ilẹ̀ mọ́tẹ́ ń pariwo yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nílé lọ síbẹ̀ mọ́ ẹ máa fọ́ọ̀sì láti jókòó kalẹ̀ ẹ̀ nílé lọ mọ́ torí nígbà tí ojú bá ń tì yẹn nílé lọ bẹ̀ mọ́ nígbà gbogbo ẹ̀ bọ́bọ́ sì ti jù fún yín ṣe ẹ ti ń lọ Saudi kí ẹ tún lọ máa forí balẹ̀ fún èrè yẹn again you be forced to sit down ẹ kó ètò màmú pé lọ́bẹ̀ ìlú ìlú máa tún fẹ́ contribute jáde káwọn náà ti contribute mà. ẹ ṣe gan bàbá wa àti gbètò bọ̀ látẹ̀kan à ń wo sáyẹ́ǹsì sọnù tí ànábì lòún gbé wá tó ní kẹ́ máa fi. káwọn tó wà bá ní túmọ̀ ẹ̀ kán bá ní túmọ̀ ẹ̀ kán gbé wọlé káwọn ìjọba máa ní túmọ̀ ẹ̀. ó ní kí ẹ máa program tẹ́ ń ṣe yìí wọ́n ń ṣe ní sóyẹ kó rí bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń ṣe káàkiri yẹn mo máa ń wà níbẹ̀ sóyẹ kó rí bẹ́ẹ̀ wọn náà ló ń ṣe so gbogbo ẹ̀ kẹ́ ń ṣe program kẹ́ ẹ ní connection pẹ̀lú ara yín kí ní ẹ̀ máa lọ dáadáa ó máa kó go fún àládàá so ní àfi lè kọ́ọ̀bù àwọn rádáadáa tó ń pè àwọn ẹlẹ́sìn akatakítì tàbí lè kọ́ọ̀bù wọn nìyẹn o láì ṣe yín àní lè kọ́ọ̀bù wọn o run stubborn gan very stubborn people. ẹ ṣe gan sir so bí a ṣe ń bá ètò bọ̀ láti ẹ̀kan à ń wo àwọn sáyẹ́ǹsì sọnù tí ànábì lòún mú wá bí tó ti ní kẹ́ máa fi omi tó ti ń fi omi kòǹga èyí tí ajá ti kú sí tó dẹ̀ ń ju nǹkan oṣù obìnrin sí tó ní kẹ́ máa fi wẹ̀ ó ní tí eṣinṣin bá bà sí ọtí yín ó ní kẹ́ kì í bọnú ẹ̀ kẹ́ wá yọ jáde kẹ́ gbé mu ó ní kò sí kankan tó máa ṣe yín. mo tún ka ẹ̀kan tó tún ní wípé tẹ́ bá ti yàgbẹ́ tán kẹ́ fi òkúta kẹ́ fi nu ìdí yín kẹ́ fi nu ní odd number bóyá kẹ́ fi nu ìgbà kan ìgbà mẹ́ta ìgbà márùn-ún àbí ìgbà méje bó ṣe ní kẹ́ fi nu nìyẹn ibẹ̀ la dé àwọn lára sáyẹ́ǹsì tí ànábì tún mú wá ó ní tí ẹ bá jẹ èso date ó ní májèlé ò ní pa ẹnìyẹn
ó wá ṣe wá ní kàyéfì, ó já wa lára jẹ bí poison bí májèlé ṣe wá pa ànábì. Àwa ń béèrè pé ṣe kò yẹ kí májèlé lè pa àwa ń pẹ̀lú béèrè pé sẹ́málọ́mù yẹn ń ṣèwòsàn ni kò yẹ kí májèlé. ẹ má bínú sá àbí ẹ má bínú bàbá wa ẹ jọ̀ọ́ mo ṣe content. So àwa ń béèrè pé ṣé Jùbìrìlì lọ vacation ni àbí Jùbìrìlì lọ gbólóṣó nígbà tí wọ́n fẹ́ gbé májèlé wá, torí tí àyà bá fẹ́ sọ̀kalẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ Jùbìrìlì ti máa sáré wá ti wá ṣòfófó fún ànábì wípé nǹkan báyìí ni kò ṣe o, nǹkan báyìí lànábì sọ o, nǹkan báyìí sáré ṣòfófó sí ànábì létí pé ànábì nǹkan báyìí ni o, nǹkan báyìí ni kò ṣe, nǹkan báyìí ni o. Ó wá já mi láyà jẹ nígbà tí ànábì tó fẹ́ jẹ májèlé tí Jùbìrìlì ò ṣòfófó fún pé ànábì má lọlé Káábà o, wọ́n ti gbé ànábì má lọlé Káábà o, wọ́n ti gbé kinní síbẹ̀ wọ́n fẹ́ ṣe. Ó wá já mi láyà jẹ pé Jùbìrìlì ṣe yẹ pé olófòófó àgbáyé ni kò wá ṣòfófó fún ànábì tànábì fi jẹ májèlé. Ìyẹn já mi láyà jẹ gan-an àti kúrò lórí ibẹ̀. So àwa tún bẹ́ sí ànọ́dá ètò báyìí. Nǹkan tí a tún wá fẹ́ sọ ní gbòkè o, a ti wo ànábì pẹ̀lú múlẹ̀ science tó lòun mú wá. Bàbá wa kí ló ṣe nẹ́tíwọ̀kì yín ó kàn ń drop ní àìpé ibi tẹ́ wà ò ṣe o. Múlẹ̀ tó lòun mú wá tí ò ṣe. Àwọn àrùn òpókè òjíṣẹ́ wo gan jẹ́ ànábì gan, tààlà ànábì gan àbí òun la wá lọ sí Quran 14:4 yìí tí Jùbìrìlì sọ̀kalẹ̀ fún ànábì. Ó ní we have not sent a messenger except in the language of his people to clarify the message. Ó ní pé àti ìran òjíṣẹ́ kan bí kò ń ṣe ní èdè àwọn ènìyàn rẹ̀ kó lè ṣe ìtumọ̀ iṣẹ́ tí òun fẹ́ gbéran. Allah ló ń bá ànábì sọ̀rọ̀ yẹn. Allah sọ fún Jùbìrìlì wá ń jíṣẹ́ fún ànábì wá ń sọ fún àwọn sàábé ẹ̀. Wọ́n wá kọ kíní sílẹ̀. Ó wá ní kó lè fi hàn wọ́n. Then Allah lives wherever he wills to stray and guides wherever he will, and he is the almighty, all wise. Allah ní o, èmi tẹ́ wá ń wò tí mo dá yín o, èmi ló máa ń ṣìyàn lọ́nà. Èmi tẹ́ tún wá ń wò tó dá yín, èmi mo tún máa ń tọ́yàn sọ́nà. Èmi ni ó ní gbogbo ayé o, èmi dẹ̀ ni ó gbọ́n jù, sọ̀díìkì ọ̀gbọ́n. Àná Allah ló sọ bẹ́ẹ̀. Àwa ń béèrè lọ́wọ́ ẹ̀yin àfa ẹ jọ̀ọ́. Ta Allah wa ti wá rán sí wa tó ń sọ èdè wa, tó fẹ́ jẹ́ iṣẹ́ Allah fún wa. Ta ni Allah rán sí wa? Ẹ wá sọ fún wa. Ni ó máa tún wá mú mi lọ sí another Quran 12. Don't mind that stupid man. Ara ẹ̀ máa kan. He will not bring you up. Ṣó lè bá last wife. Kò lè bá last wife pò. Mélòó lára ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ last wife. Èmi gan kọ́ṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ last wife. Come on. Ẹ má dá lóhùn. Ariwo ló máa pa. Mo fẹ́ gbé àdìtì yẹn wá. Bàbá mi ẹ lè gbóhùn sókè kí fi gbé àdìtì yẹn wá báyìí. Ṣé kò gbé yín sókè ni? Mò ń gbọ́ tó sọ pé ẹ má wò lẹ́kọ̀ọ́ kìíní, mo rò pé ó fẹ́ gbé yín sókè ni. Idiot ni. Àní ṣe rí mi àkáǹtì mi kì í fi lọ́dọ̀ ẹ̀. Èmi FYB lèmi ti ń wò. Tó bá ti rí mi báyìí, ó máa mute mi. FYB lèmi fi ń wò ń tẹ̀lé èmi kẹ̀. Mi ti ẹ̀ wọ́ bẹ̀rù. Mi ì wọ́ bẹ̀rù. Àbí ọjọ́ yẹn tó gbé Làbíbù wá, mo ní sà, mo wá tag Làbíbù, mo ní sà, mo ní gbogbo story ten sọ fún wa, mo ní bo ní ká ti kà. Bó ṣe block, kò mute mi, ó block mi ni.
so bàbá mi mọ̀ ọmọ bá mi mọ̀ kan tó ṣe nẹ́tíwọ̀kì yín à ń gbé yín wọlé ó ń drop bóyá ibi tẹ́ wà dẹ̀ ni. So ibi tí a tún wá lọ yìí a tún wá lọ sí Quran. iPad mi ni mò ń lò so hotspot orí fóònù mi ò strong fún iPad ní ibi tí mo wà so fóònù mi ni mò ń lò right now so mo kí brother mi Dave o kàbíkàn ti rí oyè agbó o. Yàtọ̀. Ṣàlàáfíà lọ à ń bẹ́ o. Àlàáfíà ni o jẹ́ bẹ̀rẹ̀ o. Sọ́rí ń dórí o. Mẹ́rin bẹ̀rẹ̀ jẹ́ ń bẹ́ yín o ń bímọ wa o. Mẹ́rin jẹ́ ń bẹ́ yín o. Ó ti rí. Ó di gbàǹbá lékì tó rí bẹ̀rẹ̀ jẹ́ o. Ẹ burú o. Níbo kábílẹ̀ rẹ̀ ń fẹ́ o. Kábílẹ̀ rí ń fẹ́ o. Kábílẹ̀ rí ń fẹ́ o. Ẹ ní sùúrù ìyá ìwà ẹ̀sìn hold on mo fẹ́ kó mọ ẹni tó wà ń bí ni pé kó lè mọ̀ pé aráàlú ẹ̀ wà ń bí ẹ ní sùúrù. So kábílẹ̀ rẹ ẹ jọ hold on kábílẹ̀ rẹ ń fẹ́. A máa sọ pèsèpèsè. Dáàdì wa ẹ bá wa DM wọn ẹ béèrè lé wọn. Ọ̀dàǹgbẹ̀. Àwọn olùwà ní kiri. Tẹ bá ti sọ̀rọ̀ lórí eléyìí tán mo ti fẹ́ comment látàárọ̀ ẹ rí pé mo ń tà láti wọlé but tẹ bá ti ṣe ebí yìí tán màá comment. Okay sir, okay ẹ ṣe tán. Tẹ bá gbé ìkànnú àwọn àfáà yẹn wọlé tí wọ́n bá ti fẹ́ẹ̀lì olórin tí mo fẹ́ play tí màá ti sọ pé mo fẹ́ gòkè ṣe understand. Bóyá ó ṣe kíní lulẹ̀ la máa kọ́ fún o. Okay ẹ ṣe gan bàbá mi so ibi tí mo kà nísìnyí Allah ní òun ò ní rán òjíṣẹ́ kankan bí kò ṣe ní èdè ẹnu àwọn èèyàn ẹ̀ mo wá rí i pé okay ànábì tí Allah rán níṣẹ́ kò sọ èdè mi táànábì bá wá rán sí mi kò dẹ̀ gbọ́ èdè mi ẹjọ́ báwo ló fẹ́ ṣe sọ fún mi wípé Allah ní kí n sọ fún ẹ ò báwo lèmi ṣe fẹ́ gbọ́ èdè ẹ̀ so definitely Muhammadu ò ṣe òjíṣẹ́ Muhammadu kì í ṣe òjíṣẹ́ tí wọ́n rán sí wa ní ilẹ̀ wa nílẹ̀ kóòtù òjìrì ẹjọ́ bá wa power tap Muhammadu kì í ṣe òjíṣẹ́ tó ń rán sí wa torí pé kò sọ èdè wa òun ni a tún wá fi rí àyà yìí Quran 12:2 tó ní indeed we have sent it down ẹ jẹ́ ká kà látòkè o ó ní they are verse of the clear book like àwọn ìfihàn tó jẹ́ wípé ó hàn gédégbé. Only indeed we have sent it down in an Arabic Quran so that you may understand. Ó ní lóòótọ́ lódodo a ti sọ alukurani yìí kalẹ̀ ní èdè Lárúbáwá kó bàa lè yé yín. Ẹjọ́ irú èmi tí Allah bá sọ irú ọ̀rọ̀ yìí bóun sọ Kùránì kalẹ̀ lédè Lárúbáwá kó bàa lè yé mi. Ẹjọ́ ṣé èmi ló ń bá sọ̀rọ̀? Ṣé mi tí mi mọ ìtumọ̀ Allahu Akbar ẹjọ́ ṣé mi ni mo fẹ́ mọ̀ wípé Allah ń bá mi sọ̀rọ̀ so eléyìí ó fi hàn wá wípé Allah wọn rán sí wa so mo tún wá fẹ́ gbé ẹyọ kan wá kí bàbá wa bá wa sọ̀rọ̀ sí kan wá bá wa sọ̀rọ̀ ṣe jẹ́ kí n ka eléyìí ná so Quran ebi ìbáyìí la tún rí tó sọ Quran 10:47 ó ní and for every community there is a messenger. Ó ní fún gbogbo ìlú kọ̀ọ̀kan fún gbogbo agbègbè kọ̀ọ̀kan wọ́n ti ní òjíṣẹ́ tiwọn. After their messenger has come, judgment is passed. Tí àwọn òjíṣẹ́ wọn bá ti wá, òjíṣẹ́ wọn máa ṣàlàyé báyìí ni kẹ́ ṣe ṣe o, báyìí ni kẹ́ má ṣe ṣe o, tẹ́ bá ṣe báyìí o, báyìí ló ṣe máa ṣẹlẹ̀ o, báyìí ló ṣe máa ṣe o. Gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ṣe wá bá wa tó sọ fún wa pé wọn kì í gbọ́ ọmọ tẹ́ bá gbàtọ́ ìyàwó ẹ̀ nígbà tó ń wá tí ò dáa ni o a kì í fẹ́ ọmọ ìdílé ẹ̀gbọ́n àbí ìdílé bàbá o kò dáa ìwọ ni o a kì í jalè o torí nílẹ̀ Yorùbá pátápúpá a kì í jí o a kì í jí kíní o gbogbo ẹni Ọ̀rúnmìlà ṣàlàyé fún wa ó dẹ̀ ti jẹ́ ká mọ nǹkan tó yẹ ká máa ṣe ìwà ọmọlúwàbí la máa ń hù ní ìran wa nǹkan bá jàgídíjàgan kò pé ìkà ò pé ire ló pé
gbogbo ẹ̀ ni Ọ̀rúnmìlà ti ṣàlàyé fún wa. So ẹ̀yin tẹ́ wá ní wọ́n rán àná tán rán àlá sí wa ẹ jọ̀ọ́ ṣé ànábì ṣó sọ èdè wa ni? So ẹ̀yin tẹ́ ń wá ń bá wa sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ẹrú àlá ẹ be careful kẹ́ṣọ́ ara yín. Bàbá wa ọmọọba ẹ lè gbóhùn sókè báyìí bọ́ nẹ́tíwọ̀kì yín ẹ lọ mu tíì ni o. Ẹ lè bá wa sọ̀rọ̀ báyìí sà. network mi ti wà okay sẹ́ orí fóònù mo wà ń sìn sharing number one torí mi ò comment lórí that part látijọ́ ẹ̀ sharing gbogbo eléyìí tí Mohammed ń claim ipe Angel Gabriel kan wá gbé ìwé fóun mo máa ń sọ bóyá àwọn kan ò tí gbà bóyá ẹ̀ tí gbà bóyá àdẹ̀rẹ̀ àwọn èèyàn tó ń pay attention sí Mohammed Allah kankan ò pe Mohammed fún anything ìyẹn number one. Number two mo sọ fún yín pé Damascus ni Mohammed ti come across Bible so gbogbo wọn tó wà ní Bible òun ni Mohammed ló ń relay fún àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ mi ti ń yé yín ìgbà tí Mohammed ti gbọ́ pé wọ́n ní Angel Gabriel yọ sí Mary bó máa lóyún ó máa bímọ ni Mohammed náà ṣe lo the word pé Angel Gabriel kan náà tó wá máa bá òun náà Ọlọ́run ò rán Angel Gabriel sí anybody mọ́ lẹ́yìn tí Jésù nu Bíbélì o tèmi mọ́ o ìyẹn lọ bẹ́ẹ̀ then so ọ̀rọ̀ pé Allah kan pé òun ṣọ̀pọ̀nà kan pé òun yẹn irọ́ ni everything gbogbo Quran it was just established based on false information ntẹ́bi fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn. Àwa náà mọ̀ pé irọ́ ni ìyá wa kẹ́jú ẹgbẹ́ òsókè ẹ̀jọ̀ mo fẹ́ sáré rà màlá. but bọ̀bọ̀ Allah yẹn kí ló fẹ́ gbà náà pẹ̀lú orílẹ̀-èdè wa tó wá fọ́pọ̀ yanrìn kí ló fẹ́ gbà? àwa ò kì í ṣe rándanràndan tó o mú kiri yẹn àwa kì í fẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tiwa ẹ̀yin lẹ níwà rádaràda yẹn lọ́wọ́ kí lórí nìfẹ́ gbà gan-an lórílẹ̀-èdè wa àbí kí ló ń ṣàwọn àáfàá alátẹnujẹ tó jẹ́ pé tán bá ti fún yín lówó kan tí ò tó nǹkan yẹn ẹ máa ṣe rádaràda ẹ máa wí kóbókóbó ní ẹ́ fact kọ́tẹ́mi ṣàmọ̀ pé Allah o Muhammadu o kò fẹ́ bó kọ̀ ó kúrò lórílẹ̀‐èdè wa ó wá lè kó òun bí kò bọ́ sílẹ̀ Ìgbò o ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀ ìran ẹ̀ ò tún gbórí mọ́ láṣẹ àwọn tó ní ilé ayé tó ṣe máa ríre rẹ̀ kẹ́lòmíì náà sọ̀rọ̀ o. ẹ borúbọ yẹ gbogbo lé. Ṣé o ìyá wa kẹ́jú ti lọ gbé ìgbòrò níbí mi nígbà tẹ ìyá wa. ìyá wa kẹ́jú akínyìn o. Wọ́n ti lọ gbé ìgbòrò wọ́n ti wà wọ́n lè pè wá láì fún mi bẹ́ẹ̀ ni. wọ́n ń Woman Battalion irúnmọlẹ̀ tí ń fi tó ń fi fried rice mu gàrí ẹ jọ Bijos. Ma? Quran 26. Quran 26 aya 198 àti 199 aya 198 to 199. Quran 26 aya 198. ẹ bá mi type ẹ̀ sí comment section ma. Okay. gbogbo ẹ̀yin àáfàá yẹn
gbogbo nǹkan tẹ́ ẹ jẹ yẹn ẹ máa san ẹ kúkú mọ̀ ọwọ́ àwọn Saudi ọwọ́ àwọn ẹlẹ́sìn pákánleke lẹ ti lọ ń gbowó ẹ máa san gbogbo àtẹnujẹ yín yẹn ẹ máa san ẹ máa fi ra yín san. àwọn kùránì bíi mi wà gan tá a ti dé tá a lè fọwọ́ kàn. Quran 26 mi ò bí a mo yà síbẹ̀ rí. ẹ máa sọ̀rọ̀ lọ.